Mẹ́tẹ́ mi kó dó lẹ̀ hó mi bí mi máa lò dàgbé àtẹ̀ní gbé ẹ̀mí lé bẹ́ẹ̀ kó yan ìdòsún sí àzán tàntàn gọ́gbè pé nù èkó jámálẹ̀ yé hẹ̀ń pẹ́pẹ́lẹ̀ yọ mi náà sì yé ló jì kẹ́lẹ́wẹ́ náà jáde tọ̀ àtọ̀ lọ́nà jáde jì ìhòdè lẹ́nu bọ̀má tẹ̀ libre e họ́mẹ́ tán tán yọ e jí wẹ̀mí náà bẹ́ sí e sẹ́dọ̀ ìhọ́ tán dípò ńdọ́ méjìlẹ̀ romi àdọ̀wárà yìí e mi pọ́n honu àjẹ patrice ọ̀tá lọ́tọ̀nà fúnẹ́ tá a lọ́wọ́ gbódò bọ̀ wárà ìwádìí e ò ìkọ́lẹ́pọ̀ ńdọ́ méjìlẹ̀ yàmbò náà débẹ̀ bọ̀ nù é lílí dàgbé bọ̀dà sí tọ́ndó tó ẹ̀ tàmẹ́yàn e sùpọ̀ ló gégé bọ̀ wá lọ erando hẹ́náyé à lọ erando dúnáyé lè náà sì húrù gàngbọ́n kpódò lè náà tó ntọ́ngbọ́n ọ̀nù bìnrin yìí dó òdìdí àjídọ́gbọ́n yọ e ìkọ́lẹ́pọ̀ náà lé ìyànnìyàn àgbọ̀nìyàn lò tó tán dé sùn títí gbé ọmọ àtẹ̀ libre e sọ́dọ̀ àgádé lò ìkọ́ tán dín e tí mi pọ̀ nọ́ méjìlẹ̀ pé tàdá hóra hónú kan ìtàn délẹ̀ ọ̀ wàrà yìí e kòrò sísọ ẹ̀kọ́kọ́ títí gbé mẹ́ ló bẹ́tọ́ ẹ̀ránà gbẹ́ mẹ́rò gbẹ́ ọ nùbà èdè ló náwàrò gbẹ́dẹ́ tòmítòmí fídẹ́ mẹ́bí lóránà jógúnjógún gbọ̀gbẹ́ta nùkan ìtàn dáhóráhó kúnpẹ́lá gbẹ́tọ́ ẹ̀yọ kòrò sísọ mẹ́mẹ́tìlẹ́mì tóbi tó sì dúró ọ̀nà ganjírò tó bẹ́ẹ̀ martin libu tí mi pọ̀ ọ̀nà mẹ́jìlẹ́ yémẹ̀yìn cameroon sí ìfìlẹ́ ọ gbọ́dọ̀ gbẹ́dẹ́ tòmítòmí fi pẹ́ẹ́tà ìtọ́ni rọ̀ ccr bẹ́ẹ̀lẹ́ ọ yèsọ àzán rògbòrògbò tẹ́wé lóte gbọ́dọ̀ sì húrù kò yé jẹ́ tọ́nà ló kòrè tí ibo cameroon tán bẹ́ẹ̀ lọ́dún kó àzán rògbòrògbò tẹ́wé wẹ̀ nàdúrà kẹ́kẹ́ sọ yàtọ̀ sún sí àzán tàn wá tàn gọ́ gbìdán martin libre ese bọ̀lẹ̀ yìí kanu wá gbọ́n ìdó tọ́nubọ́dọ́dọ́ ìkọ́ ẹ̀tọ́mẹ̀ martin libre tó pọ̀ ọmọdébẹ́njẹ́lẹ́ gbígbọ́ owó iná lẹ̀ díyan òbẹ́ èrònú tó pọ̀ ìpọ́ ẹ̀ nìkan rọ̀ gbéplé nánà yín bò náà ló bó sìn àkúlòdàn jésù kírísù bó káwà ló pọ̀ bọ̀nú kan yìí tíyan èrò kan tán mọ̀ nǹkan tán hó ẹ̀ bọ̀ romi àdẹ̀wárà yìí ẹ̀wọ̀n ètàn bọ̀nú lò mọ̀ tí wẹ́dẹ̀ mẹ́mẹ́tìlẹ́mì dògbígbọ́ owó sìn àpapọ̀ ìtọ́nẹ́ sẹ́nà ẹ̀ díyan parakúwọ́yẹ ìjíjọ́ wò hò dódó bọ̀ àzánrò pòròpó nàbílẹ̀ ẹ̀ sọ́rọ́ bọ̀ sọ́mi yára adé mi blo kó yẹmẹ́lẹ́ yọ èjìjà yìí bó gbẹ́jẹ́ rògbòrògbò kan bó kárẹ́lẹ́ ní dozọ̀ ní ìkànnà wa gbẹ̀ bọ̀n hódò nù wé nílẹ̀ makasa wa tí ìfúláfò lò sọ́mi dáhóde fo èjà ọdún kan dàn lẹ́yà yọ yé dẹ́ nà dánbó tó ẹnilẹ̀ bí kó ìlọ́wọ́ kó ta ọkọ̀ jẹ́ nẹ́ mìíràn pèlè fo tí ì lọ bọ̀ ètè ẹrú lò sáfẹ̀ sí kámẹ́n òde ìbílẹ̀ oyè yín kóyẹ kó tán yọ ìbúlò ganjí bọ̀ nùbí ìdó ganjí sáfẹ̀ sí mẹ́lẹ́ yọ ẹ̀ ó nù eyín hó domẹ́ kó dó jọ àmọ̀mí tán lẹ́kpó nùyẹn nùyẹn dòdò mi tán lẹ́yọ yè sọ́dá jòrò kó ìmọ̀ nǹkan tán sí òdòrún kó ìdéfo èmìdéfo dúdú ẹ̀ sísọ yẹ hàn wáyé bóyá ìdòsún sí àtàtẹ́wé gọ́gbé yọ ẹlẹ́yin sẹ́ń dòdò gba sáàmì tán lẹ́ sẹ́ń dòdò gba sáàmì tán diyan kó ìrọ̀pọ̀rọ̀pọ̀ gbanukún àtàn èdùwẹ̀ èdè mẹ́mẹ́tì ẹlẹ́mì bọ̀ martin libre èsè bó sọ́dọ̀ ìkọ́ tán dín jakpata ewe mina sodin etime kpono menjile togbo eyin beden to ton podo to clean elele domi lepo ne kana blogbon bobi kuyo na didun won ero tawe mon koton liwen kaka lobo hoyin to jibril lo mama sise e ko mono kpono menjile ganji weyan togbo le do na don mi chabona don gbedo podun mi we e kun do menjile na don clan bi kija robi tenti we e do ho ne mo jakpata so ta ton bo ise bo soro e ton ji agade romia de wada yi e o gbé tàdá hó ekun plani nọ mẹgbẹ tọtàn eyin bọ mẹra hó dúró adé lẹyọ ekoro gbé tamọ nǹkan tán sọ ẹhọhọ ẹmẹtìrẹmi ehọmẹyọ ebẹmẹ ebẹnugbó se lọ àyọbì huyi jí bèé pèsè ọdẹmẹ kúndé ma edéyọ fìlẹyọ yéésù pọdé subokoro gbé tán yàwẹ bọhọn tọkù tàdé ekoyin kara ròkú tọnu ehọmẹ yéé ìfìrò kpọrọkpọ àdọpọ àìsàn àdáde jẹjí gbọdọ kúndé ma edéyọ gbé mẹmẹtìrẹmi mìnàsọ fraternité mọlọmẹjìrẹ ehọmẹ sí dókèká sọ ìlísí mẹdíyàn fìyàn fílẹ̀ ọ́ dòpò ètò sànàdọ̀ ìsìn àkọ́wọ́ ẹ̀sọ́bọ̀ máa yóò bá họ́ mi àwọn mẹ́rin sànàdọ̀ ènìyàn mẹ́rin nù ènìyàn pété ènìyàn èyí àti ẹ̀pà mi tán lẹ̀ yẹ́rù sísọ ẹ̀ pété àdáhùnẹ́ èyí kàn hó bí òwì fìrìlẹ̀ yà hùn gbèjì dé o ètí mi pò lọ́mẹ́jẹlẹ̀ fìtọ́ fìnálẹ̀ ọ́ mẹ́rọ̀pọ̀ sànà fúnẹ̀dì márùnlẹ̀ yóò fìtí ọ́ àkọ́wọ́ ẹ̀sìn bọ̀ ẹ̀mẹ́ yóò máa họ́ mi àkọ́sùtù hàn mẹ́rọ̀pọ̀ kún sànàdọ̀ ènìyàn mẹ́ mẹ́bí ẹ̀yà yóò máa họ́ mi xalaxala dé ìtì ẹ̀kọ́lẹ́pọ̀ lọ́mẹ́jẹlẹ̀ nùwé náà inú dàgbé ọ́ ètò bọ̀bẹ̀ ní fílẹ̀ ọ́ èdò afọ́tán sọ́rọ́ tẹ́ni ìwẹ̀ hóhó bẹ́ẹ̀ pèsè ọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbé ọ́ fraternité dẹ́sù ẹ̀dọ̀ ènìyàn
L'autre vision ewe mina sodi etime kpodo menjire ke zanda holetin bo te intatongo lo bo gbe bikuimion no sorote bo azon no kun plan dudu mi no dudu adogo meleyo na si huje zali po mo nko tonjin benen to mi tomere suo bloti to ben gige bo hoin to no penu kundo gele howo ko so gbe tabo do holo etime do menjire na gbe kandirume bo zali po do dudu no da zomele po na blo no nko ton do to mi to fi ma gbe kandile su ti tengbe l'autre vision ewe do hoeneon boka yemoro mejele nugbo BPC tenkpon ko ifon ton ebe egbe nugbo dododo gbon bene kun gba bi khuiji be metilemi bo fi do kunle am nko ton ba khuye ye adokpo aizin adade jeji bo ro wezu ye te koro no won lo hoho metilemi l'autre vision ewe do eneon delta ewe mina sodin etime pondo mejele nugbo hoito we de khameto we de voletin bo atepa do fene di do tayi horomia wada yi de yin ye boy ko tun ye lo hoho metilemi delta do imono mejele yeme ya zo ato houston din leyo mi hoala mi ko no men do le na no gbonu mi hoho do to mi to fi bo kan ko na je kan jini mi ko ina ko tini mi da pa ke koyo e ko levo no mon koton to din bonu kiko na le je nu le to zande le matinal we fon zande sou ti tengbe bo mo je be ta da hora ho ni no men dagbe to sile ton ate pa si so do ta ji oro mi adwara yi ro si so to horo gbe tabi ero diyan ko de wen ton so ro te ji be bo ko ro gbe pa na ho ti me pondo jile pe tada hora honion ekle pondole bo ni no podo to vipo to vi sepo bo si huni ta me bo to vi si ni no me yoro to me on mi pagbe la de su ti tengbe be ero wedo eni me mentilem to gbo ni je podo be ni to pon dion ne kana rugun era ihunhun ni je sin to te no ti ame ye ko na un de su ti tengbo ti to me si hublo do finele yon ye ko je khla lo le territorial ewe mina so din etime pondo menjile azoda hora hotin bo to be na blo me mentilem mi do don bezon bo me si khuyin agbon ze botun da pa ni khule ko yoro bo korun to khai ho lo domen bo to kon la rashad to kuru ko ro aija ina to sirere adoma huyero po me adoma hume o BPC si apa khule bezon bo hogwe edeon ku chade hoito adonu ye me ro BPC ba khule lole ado ro po kunde men no yo itan ye universo lo bo la po bon do jinatin ko kan mo nkoton do ma khome Iglesia Católica ton iroro yeho jamba si ton roku tonu ebe kan BPC o de khoye ko mentilemi viero bi ba idin leyo ye adokpo aizin adare jeji bo ro kunde ma nko ton khoye fon ton ba mentilemi bo fi kan won le teme ro be de kun gbanjile afode ko nu ene mo bo vileo ye na won le mentilemi minatun do menjile yeme bo yi o me bo isodin be na yin ho to teme kodo we de khame to me na no fili leyo ko to bo khoja ma de suo di docteur la nouvelle tribune be minasodin time pondo menjile nugbo se na para ku we no me bo fon to ganji do so mi sin alinu kaka bo kodo nu inu lo ne na blogbon ti to mele bi hina no yudi ajido hun do hole fonu inu emi anu kun menchile mi hode vo fi nouvelle tribune so ro kweton ji gmlagun fo to won do jilo bonu kan bi okwile nu ton o kin kan bi opondo menjire ton pevu hometon dinlo medeko ti do megbejiyo erin yan gbo bi o to hoido me mi na iblo politiki blo nde dime o ko e ba we de abi wan yin to meton eyo eje so be yan gbo bi odon supo so mo ajiyo iwe do aro nouvelle tribune homo ko ton kan bi do don pe de fi ko ti ti o me bi yan gbo bi o to hoido si alinu to meton je yin wan do bora so na abi nu e no ton bo no yon duduru apa eni hoyo egbe me don pe di ovile kari adio nu kan bi okuye we rozize fielo yin a le paraquai hometon eton mo mejire nu gbo o endo enapon adama fi ami kwa idanja iporo to mi to enfio wada yi elena jirire Rashid Gbadamasi diyan elele ko ame bona si hu wazo podo ate pa ero fune di epolo bo paraquai ro jaski ani info lowa homen etime podo mejire pe tada hora ho so wada ikode fune di le yo vivi nu bene vile fe to etende ji o vivi ni ye ko je vivi ton se di ho be jaski ani info wedo enyo me mentelebin l'emblème du jour we mina sodin etime pondo menjele enugbo o Patrice Talon edin ipa o don tuime bo aso mi na ho yan so dagbe wa ka je fune din yo pagbe ni lo ku elo ha du aloko do Abidjan sin to medan do hoja sin alinu do le mi na ho azogbon ka zanbo don tun elomo do Abidjan sin o to ho medan bo l'emblème du jour ho meton yo o di do to me menchilemi le chasseur info mi na so din etime pondo menjele Clément Kuchade
ìwànú eko ìkànnú òbí pèsè òrùkú tọ́nu mẹ́ bọ̀fìlẹ̀ èkó jẹ̀nù ránjí hóhóhóhó bọ̀fì ìdààmú lánàá gbọ̀ndínlẹ̀ kún wèdè bùwó mẹ́mẹ́ tílẹ̀mì èyí àfọ̀dé kónukún ẹnẹ̀mọ́ bọ̀ yéyì àdọ́pọ̀ àìsí àdáde jẹ́jí gbòdòkúndé mà kó fífó ń tàn ènìyàn bá rẹ̀ lóo mẹ̀kọ́ itọ́ tí mẹ́pọ̀ ndọ́mẹ́jẹ́lẹ́ ẹ̀wọ̀n ìdòdò kó yọmẹ́ káyà fẹ́nẹ̀ di yọ ìrìn ńlá nùpọ̀ múlù bèjì yọ ẹni títí tọ́pọ̀ ńlẹ̀ jí le chasseur info ewẹ́dọ̀ ènìyàn bìnnàlẹ́kọ̀ọ́ matin libre ehọ́mẹ́tọ́ ìtọ́ ẹjí mẹ́tìlẹ́mì ẹ̀rẹ́ sọ̀rọ̀ ìkọ́ẹ̀tọ́ jí lọ́mẹ́jẹ́lẹ́ nùgbọ́ gbígbọ́ wẹ́sí àlìndíọ́n ẹ̀ òbò nínà gbódò wà núbọ̀nú kan etí lódò gbèrò pọ́ kákàrọ̀ fáwọn ẹ̀pọ̀ hógan tòmí tó ń fi yọ ẹ̀ o òhòmíàdùwádà yìí èrò àfọmọ̀ kọ́tọ́ ètò yẹn lò ó bọ̀ matin libre ẹ̀ sọ̀rọ̀ ìkọ́ẹ̀tọ́ jí ẹgbẹ́ mẹ́tìlẹ́mì sẹ́ńdọ̀lọ́gba sàmì tán kó pé kó èrògbọ́nukún ẹ̀nẹ́gọ́ sísọ ìhàn ayé yìí kóró kó ìmọ̀ nǹkan tán dúwẹ́ lò ó mẹ́lẹ́fọ́ èrò kó dúwẹ́ ẹ̀wẹ̀yìn Cameroon sì fi èrò tòmí tó ń fi káàrọ̀ gbẹ́tà ìtàn CCR bẹ́yọ ẹ̀kọ́ ìkànnù wálẹ̀ àzánù kórópó tẹ̀wẹ̀ sọ̀rọ̀ tè martin libuse bó sọ́dọ̀ ìkọ́ ẹ̀tọ́njí romiaduwada yìí yan ìbò náà èsì fúnà tó ẹ̀ tarun gbọ̀díọ̀díọ̀ tí mọ̀nùkọ́ etí inú bẹ́ẹ̀ mi tán àlọ́pàá fún ọ̀gbẹ́ tọ́sí nọ́mẹ́ọ́ ẹ̀pọ́n tẹ ọpọ́n fẹ́ ẹ̀dẹ́sù ti tẹ̀ ń gbé ọ́ ẹ̀jẹ̀ kódẹ́mẹ̀ ẹ̀chẹ́dẹ́mẹ̀ ẹ̀nìyàn jíjẹ́ mìíràn ẹ̀họ́mẹ̀nù ẹ̀kọ́jà malẹ́ọ́ yìí hẹnu pẹpẹlẹ́ ẹ̀dọ́dọ́ tẹnu mi ẹ̀jẹ̀ mi kódẹ́dẹ́ àkúrò nàgbẹ́rù tó máa wà ọ́ mẹ́tẹ́lẹ́mì kọ́jà máa hó dó fún gbẹmẹjẹ wẹ́ọ́ ẹ̀yìsọ̀ tààtà gbèsè à.